oríṣiríṣi nǹkan àti ẹ̀ máa rí lórí social media. Wọ́n ní tójú téèyàn bá fẹ́ pa láyé ojú ẹ̀ máa rí ibi. Ṣé bàbá Mohbad pẹ̀lú gbogbo rògbòdìyàn ẹ̀? Èmi ẹ̀ lọ́kọ́ ṣe bíi pé ẹ fẹ́ sọ pé ẹ̀yin Muslim o, kí ló dé tí wọ́n ṣọdún iléyá o, kán wá bá yín gba justice o, wọn ò tí ì sin Mohbad kán wá bá yín. Mo tẹ̀ kọ́kọ́ rò pé nǹkan tẹ́ fẹ́ sọ ni, torí mo ti múra èsì burúkú tí máa fún yín. Bàbá Mohbad máa sọ ọ̀rọ̀ burúkú sí yín torí bíi pé ṣé ayé yín ayé alọ́ba ni gbogbo wa wà ní. I don't understand. Ṣé ayé yín ayé ọlọ́ba ni gbogbo wa wà tẹ́ fi máa sọ pé kán wá bá yín gba káwọn yín sínú kán má ṣọdún kán máa wá bá yín gba justice for Mohbad. Mo rò pé mo ṣe bí nǹkan tẹ́ kọ́kọ́ fẹ́ sọnù. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí kò ń gbọ́ tétí ẹ̀ fi ń dì. But a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ tẹ́ ẹ bèrè, ìbéèrè lẹ bèrè. Ìbéèrè òun náà still kì í ṣe pé mo ọpọlọ wa. How many years ẹ ti wà ní ayé ní bàbá Mohbad? Are you not over 50? Ẹ ṣẹ̀ ń rí lọ́dọọdún ni àwọn Muslim ń pẹran léyà o. Ẹ̀yin ṣẹ́ wàá feel pé this is the right time pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nílùú. Ẹ wá tan kámẹ́rà, ẹ kó sáṣọ. Ṣẹ́rí, ẹ̀yin tẹ́ ń dáwó. Ẹ ṣáà rí bàbá Mohbad nsìn. Bí àtijẹ àti mu ló ń bá kiri. Ẹ tan kámẹ́rà, ẹ wá ń béèrè pé ẹ̀yin Muslim kí ló dé tẹ́ máa ń pa ẹran níjọ́ iléyá? Ọ̀nà. Sẹ́nibọ̀dì tó lè bá mi rí 2x2 bẹ́yẹn. Níbi ẹ̀yìn ọrùn yẹn wà òkè. Wọ́n ṣánmọ́ fàì báyìí. Gbogbo bírèènì tó ti yòrò yẹn ó máa reset lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Bàbá Mohbad. Bàbá tọ́mọ ẹ kú. Pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nílùú. Kẹ́ẹ̀sìn ọmọ ẹ̀kọ́ ẹ̀sìn ọmọ. Ẹ wá ń béèrè pé kí ló dé tó fi ń pàgbò. Elephant ló yẹ kẹ́ẹ̀bẹ̀. Ọlọ́run ti bá mú yín. Kò sẹ́nibọ̀dì tó lè di bàbá Mohbad mú fún mi. Ó yẹ kẹ́ ti náàkì àpapọ̀ sense sí ní ọpọlọ. Rírì nǹkan tó ń béèrè. Bàbá Mohbad ọjọ́ ò lè máa sin Mohbad. Èmi náà wá ní béèrè ìfẹ̀yìn náà. Bẹ́ẹ̀ ṣe ń béèrè pé kí ló dé tó fi ń pẹran. Tẹ́ẹ̀rí inú Bible, tẹ́ẹ̀rí inú Quran. Èmi náà fẹ́ béèrè kí ló dé tó kú Mohbad fi ń lo 3 years. Bíbélì sọ Quran sọ téèyàn bá ti kú kán filẹ̀ bò láṣìírí ni. Kí ló dé ó dàbẹ́ ni pé ẹ̀ ń fòkù ọmọ yẹn fi ń ṣoògùn ni. Kí ló dé tó kú Mohbad fi wà mọ́ṣúárì? Ìbéèrè tèmi nìyẹn o. I'm curious as well. Èmi náà fẹ́ mọ̀. Kì í ṣe pé kíní. Èmi fún ara mi náà fẹ́ mọ̀ pé kí ló dé tó kú Mohbad fi wà ní mọ́ṣúárì fún ọdún 3 tẹ́ẹ̀sìn ọmọ ọlọ́mọ. Tẹ́ fi ń gbowó. Torí ẹ mọ̀ pé tẹ́ bá tilẹ̀ sin Mohbad léni. Owó tán ni ẹ kò sẹ́nibọ̀dì tó máa fún yín ní kọ́bọ̀ ẹ̀ ní rí. Kọ́bọ̀ tó nǹkan tó kéré jù you no go see. Ẹ wá gbókù ọmọ yẹn síbẹ̀. Kí ló dé? Question number 2. Kí ló dé tẹ́ ẹ̀ fòkù Mohbad tọrọ bára? Ṣèbọn ọmọ kékeré ló kú. Kí ló dé tẹ́ ẹ̀ fòkù Mohbad tọrọ bára? Ẹ máa dẹ́hùn gbogbo ìbéèrè tẹ́ ẹ̀ ń béèrè yìí o. Torí ó dàbí question and answer là ń ṣe ń sìn báyìí. Ẹ̀yin lẹ béèrè pé kí ló dé tó ń pẹran. Èmi náà ní ìbéèrè. Question number 1. Kí ló dé tẹ́ ẹ̀ ti fi sin Mohbad lẹ́yìn ọdún 3? Question number 2. Kí ló dé tẹ́ ẹ̀ fòkù ẹ̀ tọrọ bára? Question number 3. Kí ló dé tẹ́ ẹ̀ fẹ́ kọ́ ọmọ Mohbad àti ìyàwó ẹ̀ kan rí ilé ayé gbé tẹ́ ń gbé wọn lọ court every time? Ibi tá à ń lọ la dé yìí. Kí ló dé? Tẹ́ ń gba lọ́ọ̀yà gbogbo ògbà. Kí lọ́ọ̀yà yín wá máa parọ́ mọ́ Wùmí? Bàbá Mohbad nílẹ̀ yín wọn kì í kẹtàn. Kí ló dé tẹ́ ń gbógun ti ọmọ Mohbad ọmọ yín gbà tó kú tán? Kí ló dé? Àtijọ́ àti mu náà ni. Ṣé rí pé ẹ lè dáhùn? Àgbàyà ni. Àgbàyà ni. Ẹ̀yin ò jà pọ̀ ọmọ yín kú. Ẹ̀yin jà torí àtijọ́ àti mu nǹkan tẹ́lẹ̀ fẹ́ jẹ náà ló máa pa yín. Ẹ̀yin jà torí nǹkan tẹ́ máa jẹ àtijọ́ àti mu yín tọ́nà fi síbi tó nira. Nífẹ̀ẹ́ ọmọ yẹn ìgbà tó wà láyé ẹ gbọ́ nǹkan tí Wùmí sọ ni. Wọ́n nígbà tí bàbá Mohbad rí Mohbad sọ pé wo ibi tó bá lé ayé ara ẹ dé. Kò nífẹ̀ẹ́ ọmọ yẹn torí pé ó ti wò ó pé ticket to get out of poverty lọ́mọ ni. Kí Mohbad máa ṣiṣẹ́ kó kàn máa kó fún òun kó máa. Rí pé nǹkan tó kọ́kọ́ dùn nìyẹn. Ìgbà tó kọ́kọ́ ṣe interview ẹnu ẹ̀kọ́ ló fi sọ ni. Ní kò fóun ní nǹkan kan. Ọmọ ṣẹ́ẹ̀kù.
ó ní kò fún ẹ ní nǹkan kan. Alájẹsẹ̀ ni bàbá Mohbad. Ẹ̀yin tẹ́ ṣe justice tá a dáwọ́ kò mà tẹ́ bàbá Mohbad lọ́rùn. Kí ni ó máa wá, kí la máa fi tẹ́ bàbá tọmọ ẹ̀ kúrò ìlọ́rùn? Torí mo ṣì ń wá mi ìtì rẹ̀. Kẹ máa mú wá, ó láìkí owó ju ẹ̀mí ẹ̀ lọ. Kí la máa fi tẹ́ máyìn ní ọrùn náà? Because I'm still looking, I don't know. Ẹ bá mi béèrè lọ́wọ́ bàbá Mohbad pé ọjọ́ wo gan-an la máa sin Mohbad, torí a ti ṣe autopsy méjì, toxicology méjì, kò sí nǹkan kan. Mo tún wà sure pé tó bá tún ṣe DNA tán tí bàbá Mohbad sọ pé tissue based DNA lòun fẹ́, tó bá ṣe DNA náà bàbá Mohbad náà ṣe sọ pé no, òun ò tí ì sin Mohbad torí pé kí ni ó ṣì ń já coins bọ̀. This is why they are manipulating this thing. Wọn ò fẹ́ sin ọmọdé yìí. Wọn ò fẹ́ sin ọmọdé yìí. Why? Because wọ́n mọ̀ pé táwọn bá ti lè sin báyìí, ticket to good life wọn ó ti tán yẹn. Bàbá Mohbad will be forced to go and look for a job. Kò dẹ̀ fẹ́ ṣiṣẹ́. That is why they are doing everything not to bury Mohbad. That is why they are doing everything not to bury Mohbad. Torí pé kí ni? Ibẹ̀ ni Bukky tó ń lọ vacation, owó Mohbad ní. Bẹ́ẹ̀ ni. Ilẹ̀ tó rà náà jẹ́ owó Mohbad. Bàbá Mohbad ń kó hòtẹ́ẹ̀lì, ó gba ṣọ́ọ̀ṣì, ó ra ilẹ̀ ṣọ́ọ̀ṣì, ó kọ́ ṣọ́ọ̀ṣì. Ó ṣe tírísàn, kí ni ò ṣe tán lórí ikú Mohbad? Yomi, ẹ rí pé cash out season ní gbogbo àwọn tó ti gbọ́n. Kí ni wọ́n ṣe tán? Àti lọ́ọ̀yà, sáànù o, barista o, àti jẹ́ àtìmọ́ oníkálukú ń bá ká. Òkú Mohbad ló ń bọ́ gbogbo wọn. Bẹ́ẹ̀ ni, with my full chest ni mo sọ. Tó bá gba lọ́ọ̀yà lé ni wọ́n á lè lọ. Tó gba sáànù lọ́la wọ́n á lè lọ. Wọ́n tún ti gba barista. Tó bá yẹ ẹ máa gba gateman, ẹ máa gba plumber, kó lọ máa represent in court. Why? Because the money keeps flowing. Bàbá tọmọ ẹ̀ kú. Èmi ní ìbéèrè fún yín. Ìbéèrè ò fara ṣàfàjà. Ẹ̀yin fẹ́ mọ reason táwọn Muslim tó fi ń pẹran. Àwọn Muslim máa dá yín lóhùn ní comment section. Ìbéèrè tèmi fẹ́ béèrè lọ́wọ́. Èmi fẹ́ mọ reason tẹ́ ẹ̀ tí ì fi sin Mohbad. Ẹ dẹ̀ má give me bullshit pé torí DNA. Ṣùgbọ́n wọ́n ti sọ pé kẹ́ wá ṣe DNA ò ṣe é ṣe ni. Ẹ ṣe náà. Ṣùgbọ́n ní kẹ́ wá ṣe DNA ò ṣe é ṣe ni. You no do am now. Ẹ ṣe náà. Ojoojúmọ́ lẹ́yìn dá lórí social media. Ojoojúmọ́ ni lọ́ọ̀yà yín rí 12 NIN. Lọ́ọ̀yà ọlọ́run lọ́wọ́ tẹ̀tẹ̀ tí wọ́n á ríra yín. Wẹ́nà irú àwọn olówó ara rún ẹ. Wọ́n ní kí lọ́ọ̀yà kí ni àbọ̀ kóòtù oníwùmí ní 12 NIN. Just imagine these people. Hey, imagine àwọn people wọ̀nyí náà. Imagine this was your family people. Kí owó ò ti wọgbó pẹ̀lú lọ́ọ̀yà yìí lára àgbà òní wùmí ṣe máa ń gbé. Ẹ̀jẹ̀ tó sọ nǹkan tó máa ṣẹlẹ̀ fún mi. Bukky àtújáde. Bukky àti sọ pé barista yẹn kò mọ nǹkan kan àtúfẹ́ gbà mí. Alẹ́ máa dáwó kù ni. Baba Mohbad is doing everything to stay relevant on social media. You don't understand. You don't understand the game. Ọ̀rọ̀ ẹran kọ́ ni. Okay, ẹ bá ń bèèrè lọ́wọ́ Baba Mohbad. Okay, ṣé kò sí Muslim kankan tó mọ̀ tó wà ládùúgbò ẹ̀ àbí tó mọ̀ kó jẹ́ Muslim tó máa lọ béèrè irú question ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tó fi ń pàgbọ́ ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo rògbòdìyàn ọ̀rọ̀ Mohbad? Àgbò ló dùn Baba Mohbad jù. Kò rí àwọn àfáà bẹ́ẹ̀. Kò rí àwọn àfáà tó wá àwọn akéwù yẹn. Kò lè gba mosque lọ kó lọ béèrè question. Ó wá jáde lórí social media. Ó ní kí ló dé tó fi ń pẹran. As at that age, kò sí Muslim friends, kò sí Muslim family. Baba Mohbad ń béèrè lọ́wọ́ wa pé kí ló dé tí wọ́n fi ń pẹran. Ẹ imagine, kí ló dé tó fi ń pẹran. Ó mà ṣe o. Ó mà ṣe kí ni? Ó mà ṣe o. Na so I dey look myself wey yìí. Baba Mohbad ṣẹ́rí ẹran o kò ṣẹ́ran ẹgbẹ́ yẹn sẹ́gbẹ̀ẹ́ náà. Iléyá ti lọ
àtẹ̀dúpẹ́ lọ́wọ́ kò sẹ́ni tó gbẹ́ràn fún yín ìyẹn tẹ̀ dùn mọ́ mi inú bàbá Mohbad ò deserve ẹran ẹgbàá ni bàbá Mohbad deserve ìyẹn tẹ̀ ti lọ́nà. But moving on, justice for Mohbad's corpse nísìnyí òkú ọmọ yẹn ti ń ráre jù ó tẹ̀ ti ráre jù ó ti torí mo rí àwọn olórí burúkú tó ń support yín tó ń sọ pé Ìyábọ̀ ló keep Mohbad sínú mọ́ṣúárì ṣé Ìyábọ̀ ni bàbá Mohbad ni àbọ̀ ni ìyá Mohbad torí gbogbo yín manipulation ti bà ayé yín jẹ́ painting a narrative pé Ìyábọ̀ ló keep Mohbad sí mọ́ṣúárì. Justice for òkú Mohbad tó wà nínú mọ́ṣúárì surviving bàbá Mohbad Ọlọ́run ò ní jẹ́ kọ́mọ mi kú mọ́ yín lójú o but tọ́mọ mi bá kú nǹkan tẹ́ fojú Mohbad rí lè máa fojú wọn náà rí tọ́mọ Ọlọ́run ní jẹ́ kẹ́ tún gbọ́mọ sí but this is a clarification for everybody pé tó bá ti lè kú bàbá Mohbad máa wá fi òkú ẹ̀ tọrọ bára ni ó gbọ́dọ̀ ti fi direction sílẹ̀ pé nobody must use òkú ẹ̀ tó wáyé pé Mohbad ti mọ̀ ni ọmọ ọlọ́mọ ó bá ti ṣe kí ni ó bá ti fi direction lẹ́ pé ìmẹ́rì tóun bá ti kú o anybody kó má ṣe anything ọ̀rọ̀ sí wọn olú bàbá Mohbad is cashing out lórí òkú ọmọ just imagine ọ̀rọ̀ Mohbad ò dùn kò concern ẹran kí ló dé tó fi ń pẹ ẹran ní bàbá Mohbad wọ́n bẹ̀rẹ̀ ní 2026 3 years nígbà tí Mohbad ti lọ bàbá Mohbad ní kí ló dé tó fi ń pẹ ẹran ẹ mà jọlá kínní kan pé mi ò sí níbi tẹ́ ẹ̀ wáyé ẹ dẹ̀ jókòó síwájú kámẹ́rà ọmọ ẹ̀ wà mọ́ṣúárì o ẹ jẹ́ ẹ̀yin Muslim kí ló dé tẹ́ fi ń pẹran I'm asking you I did not know ṣé àgọ́ la fẹ́ pè yẹn ni ọmọ wà ní mọ́ṣúárì ẹran ló ń du bàbá Mohbad ó yẹ kẹ́ ẹ sọ bàbá Mohbad síwájú màálùú ni ẹ mọ̀ ní ẹ jù ú síwájú màálùú ẹ jù ú síwájú màálùú because what the this way ṣe téèyàn bá àwọn nǹkan míì wà ó máa Ọlọ́run kò séèyàn tó lè ṣe ìyàbọ̀ máa yẹn ọ̀tọ̀ ni pé kéèyàn wà kàn ní this man is just wicked. This man is just wicked. They will say they want to do autopsy DNA today. He will say no, he doesn't want that one. They will now start all over again, looking for which other one will you want. They will bring another DNA today. He will say no, he don't know. They've started this DNA of a thing. That is why Wunmi accepted, so that one tell the sim Mohbad one lè faṣọ bò láṣìírí because ọmọ Wunmi ti ń dàgbà. That baby is growing up. The baby is 3 years now. Ọmọ yẹn máa pé 5, ó máa bẹ̀rẹ̀ sí máa gbọ́n. Ṣé Mohbad máa lo 5 years nínú mọ́ṣúárì báyìí bàbá ẹ̀ wá ń béèrè pé kí ló dé tó fi ń pẹran. Liam is growing up. Àwọn kankan wà tó máa ta sí létí ọ̀rọ̀ Mohbad ó yẹ kó ti kúrò lọ́nà bàbá Mohbad ẹ lọ ṣe DNA court sign it ẹ lọ ṣe DNA Nàìjíríà kó gba sample yín kó gba sample ọmọ ẹ lọ ṣe ní hospital Nàìjíríà no òun ò fẹ́ okay court máa ṣe DNA Wunmi máa ṣe DNA different hospital ẹ̀yin náà máa ṣe DNA different hospital kàn gba sample from torí gbogbo yín ẹ̀sọ́ kọ́ máa sì Mohbad torí tissue sample tissue based DNA lẹ́fẹ́ nígbà tí opportunity tissue based DNA jáde tí court máa ṣe tiwọn tí Wunmi máa ṣe tiwọn tí bàbá Mohbad máa ṣe tiwọn bàbá Mohbad tún yarí wọ́n tún kúkú nǹkan míì wọ́n ní hospital tó mú hospital tí Wunmi mú tí court náà dẹ̀ mú different hospitals wọ́n ní cancer center ni wọn kì í ṣe DNA bẹ́ẹ̀ ó lóun ò tún gbà yẹn nísìnyí wọ́n sọ pé kí court sign kínní kóun lọ dá nìkan ṣe DNA ibo ló ti fẹ́ ṣerú yẹn. It's not about the tissue based DNA. He did not want to bury Mohbad. That is it. That is the only thing tí mo lè gbà because ó ti mọ̀ pé tóun bá bury Mohbad kò sí nǹkan kan ó ti mọ̀ pé tóun bá ti lè bury ọmọ yẹn kò ṣe kí ni kò sí nǹkan kan mọ́. Ọlọ́run
kéèyàn tún kú kó tún sùn re, o lè kú re kó má sùn re o, depending on your family ni o. Kéèyàn tún kú kó tún sùn re báyìí na connection you need, kó má lọ ní àwọn èèyàn bíi bàbá Mohbad ní family. O lè kú re kó kú síbi táṣọ ẹ wà, kó o sùn re kó sú ọ o. Kó má lọ rí àwọn bàbá tó máa fẹ́ fi ẹ́ gba donation àbí family tó máa fẹ́ gbé ẹ́ gba donation, tó máa fìtínà ọmọ ẹ̀ ìgbà tó bá lọ tán. It is well. Báyìí la ṣáà wà gbogbo ẹ̀ báyìí, gbogbo nǹkan tó ṣókùnkùn níwájú ẹ̀dá kedere báyìí níwájú Ọlọ́run.